Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Ìlànà agbára ọ̀tọ̀, ìlànà ẹ̀sìn ọ̀tọ̀. Ìlànà ẹ̀sìn ọ̀tọ̀, ìlànà agbára ọ̀tọ̀. Ẹ má wọ̀kọ̀, ẹ má lọ mẹ́sìn. Èmi ò fẹ́ àbòsí. Ilé òsínú ẹ̀sìn wa, òsínú ẹ̀sìn wa ẹ̀sìn ẹ̀yìn mélòó. Ẹ̀sìn òfowó lẹ́ ń sìn Ẹ̀sìn ìrànwọ́ lẹ́sìn. Gbogbo olóyin dọ̀tí, ẹ̀sìn àbòsí. Tára ó máa nìyàn tí ò ní rí ọ̀nà tí ò fi gbà rí tú sílẹ̀. Tí ò ní rí tó wá pé wá pẹ́ ká nínú ìlẹ́wà ilẹ̀ lọ́dọ̀ tí àfikẹ́ mọ nira yín lára, ẹni bá ní ìyàn lára òun lẹ́ mọ̀ gbé òṣùbà fún ṣé. ẹ máa gbé òṣùbà fún. Ó ní kúkú sí lọ́wọ́. Ìjà ń kú sí lọ́wọ́. Ó ní já ń kú sí lọ́wọ́. Yóò máa bẹ lọ́wọ́ ẹ̀. Yóò láyọ̀ bẹ lọ́wọ́ ẹ̀. Ẹ̀yin alábòsí burúkú rẹ̀. Ọba san. Ọmọ ti ìlà kí kọ́mọ ti ròyìn odidi àfà. Odidi àfà. Ọmọ fi òṣèré adéròyìn ẹ̀. Ọmọ fi fìlà kí kọ́mọ ti ròyìn àfà. Tó yẹ kójú tì kẹ́dọ̀ bójú. Ó rẹ odidi ajánásì. Ẹ̀ẹ̀rí ṣe nílọrin ẹ̀ẹ̀rí ṣe. Wọ́n wá mú lọ Abẹ́òkúta. Ó yẹ kẹ́ ẹ dákẹ́ ẹnu yín. Ẹ̀kọ́ tí ò ti yẹ kẹ́ sọ kankan. Ó náà wà. Ó sì kọ̀ǹfàmù pé tọ́ ibẹ̀ lọ́ ti ní wọ́sàn. Gbogbo aná sì ni pé tọ́ ó ti ṣe ìyàwó fi yọ́kọ́ mi sí. Ọmọkùnrin ẹ̀dẹ̀ ṣe làákàlè. Kò sọ àsọjù ọ̀rọ̀. Ó nígbà tó ń dọ́dọ̀ àwọn àfáà wa náà. Kíníkan wọ́n ṣàdúrà. Wọ́n ṣàdúrà kò fẹ́ sọ pé àdúrà ò gbà. Ó lo Yorùbá. Ó lo bàlágà ọ̀kàkà. Wọ́n wá ṣẹ̀ gbé lọ Abẹ́òkúta. Ẹ máa tanra yín jẹ. Tó yẹ kẹ́ dọ́ bojú. Ó yẹ kẹ́ dọ́ bojú. Kò yẹ ká tó máa kọ́ ọ̀tà ká tó máa sọ̀rọ̀ má. Tolo ti tọ́jú kanú ọmọ yín. Wọ́n ti wá bàjẹ́ níbi pé tẹ bá ń sọ̀rọ̀ kàrámọ̀ kan pé kàrámọ̀ kan ṣẹlẹ̀. Irọ́ ni wọ́n pè. Wọ́n á ní lọ́ọ́ ní jàre. Bí ìpè òtí ẹ̀ sí nǹkan kan mọ́. Bí ìpọ́n náà ò lè lò yàn sí nǹkan kan mọ́. Wọ́n á ní Wọ́n ní Ọlọ́run ń lo àwọn èèyàn. Nǹkan ń ṣẹlẹ̀. Àìrìn jìnnà láìra bukí ọ̀kẹ́rẹ́. Èèyàn bá ń dẹ̀lò títí yóò pàdé ẹja tí mo tì ní sábẹ́ odò. Ẹ mọ̀ wá gbójúbà ẹ mọ̀ gbóṣùbà fún sáírù. Àwọn tí wọ́n ń tú nílẹ̀ ẹ mọ̀ wá kàn wọ́n lábùkù. Mo ti sọ fún yín kò sí ẹ̀dá náà tẹ bá wo súfì ẹ bá kọjá là ń bẹ̀. Bẹ́ẹ̀ bá wà lùsùnà wá jàmá ẹ bá kọjá là ń bẹ̀. Bẹ́ẹ̀ bá rí àwọn RMKK yìí náà ẹ bá kọjá là ń bẹ̀. Ìkọjá àlà tó bá wà níbi nǹkan tí ẹ bá rí ni ẹ yọ kó ń bẹ̀. Ó ní kẹ́ yọ kúrò bẹ́ẹ̀. Ẹ má kọ̀ dẹ́ gbogbo ẹ̀. Ẹ má kọ̀ dẹ́ gbogbo nǹkan. Ẹ má kọ̀ dẹ́ gbogbo kẹ́kọ̀ọ́rẹ́tì kárí. Ẹ má sáré condemn. Àwọn àríwá wà. Àwọn ẹ̀mí bẹ tí wọ́n sì dáhùn. Tí wọ́n ń dáhùn. Tí wọ́n ń dáhùn kọ̀fà. Tó bàbá máa sọ́kọ́ máa. Kẹ́ pé wọn tí wọ́n dáhùn. Tí wọ́n dáhùn tí Yorùbá sì máa ọ̀tá ní sí náà. Kò ká ẹ̀sìn. Kò ká ẹ̀sìn tí òkú ẹ̀sìn bá. Kò gún ẹ̀sìn. Kò gún wákàtí márùn-ún kò sì kún àti lílọ. Ẹ̀yin èèyàn wa akọjá ẹni téèyàn àwọn èèyàn ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ àdì mi ẹ kọjá ẹni téèyàn máa ń bò lójú. Sójú yín ni ojú èèyàn fi là ń bí. Tẹ́ ẹ sì mọ̀ kì í ṣe pé ẹnìkan ló mú wá. Kódà bọ́ pé rọ ni àwọn máa sọ. Múnú mọ́sálásí náà ni, rúù náà ni. Ẹ̀mí yẹn wá náà ni. Ṣe nǹkan báyìí ó sì ṣe. Àwọn èèyàn tẹ̀lé lọlé ó lọ bọ̀. Kì í ṣe nìkan ìyá òkè o. Àwọn jàmáà náà tiẹ̀ mú wá pé bàbá tó bá jẹ́ pé bẹ́ẹ̀ tí ń wí lórí ẹ bá ṣe kí ojú ìyá yìí là. Ojú ìyá yìí ó là.
àti ẹ̀sìn àṣọ gangan sẹ́ńtẹ́ fẹ́nu ọlọ́run ti ṣe ojú ẹ̀ sì là. wàlẹ́ ojú yẹ òkè wò là. gbogbo yín náà ọ̀pá ní máa tẹ̀ wá tẹ́lẹ̀ ó sì padà ju ọ̀pá lẹ̀. gbogbo yín náà sì rí. nígbà ojú rẹ̀ ńlá tó wá sínú ọgbọ́n ni sẹ́kọ̀ tí wọ́n bá yín ṣe tẹ̀ tó ní ọlọ́wọ́ láti orí náà láti jẹ́ odidi ọdún méje ló fi ráre táwọn èèyàn ń wò tó bá kú bí ijọ́ mẹ́ta tá a fẹ́ ṣe tàjúdì ní òtítẹ́. tẹ́ bá mọ̀ pé ẹ lágbára lóòótọ́ èmi ò lágbára ṣùgbọ́n tí àwọn ẹ̀mí tọ́lọ̀ bá wú dé ọlọ́run lè ṣe ẹ wá gbogbo orúkọ bẹ́ẹ̀ bá ti ń sọ ìdí ìsìn á lè tó wọ́n àwọn ọlọ́kọ̀ọ́rẹ́ nílò tí wọ́n á lè pé ẹ lọ sí Èbúté Mẹ́ta ẹ lọ máa lajú sébà ń wá ni àwọn èèyàn máa gbọ́ pọ̀ ọkọ̀ inú bu pé mo rọ pẹ̀tù àti rẹ́ni tó fi ìwòsàn jẹ́jẹ́ pẹ́tọ̀ tẹ́ ẹ bá ilé rí kíní ìṣe wọ́n sì ju ọmọ mi sílé kéwú ẹ bá ń sọ́dá bẹ́ẹ̀ ti dà Ọlọ́run sì ṣe Ọlọ́run sì fọmọ náà nímọ̀ ìwòsàn ń bẹ ẹ̀mí ń bẹ agbára Ọlọ́run bá bẹ ẹ̀mí ń bẹ fúnra Islam orí ẹ̀gbẹ́ la gbélé. Ráúkọ̀yà ìlú kì í sàlìjàn. ní Ráúkọ̀yà ìlú alábọ̀nà káyè. Màlẹ́kà ni o alábọ̀ ẹ̀kọ́. kódà kan jẹ́ mú fún tíjú bẹ́ẹ̀ lọ tọ́ba ìpè Ráúkọ̀yà ìlú lálìjànù ọmọ kéwú. ó kó dà sí ọlẹ́nu. yẹ kó pa oyè lórí ẹ̀. gbogbo bó ṣe wù kọ́ rí. ọ̀dà mọ̀. ọwọ́ ń pe àlìjànù ní Ráúkọ̀yà ìlú ọ̀tọ̀ tí wọ́n pè ọ́ yẹn lọ. wọ́n máa fi wégbé Ísírẹ́lì ọ̀tọ̀ bàbá sọ pé Ísírẹ́lì Ísírà làwọn àbárá ní pé ẹrú ìlú ọlọ́run bá ní Ísírẹ́lì gbogbo tí bá ti jẹ́ ìlú náà ọlọ́run ni nínú èdè àbárá ní. ibi tẹ́ ẹ bá mọ̀ ní kẹ́ rọra dúró. ibi tẹ́ ẹ bá mọ̀ ní kẹ́ bá tó dé ibẹ̀ ní kẹ́ bá mọ̀ làdé kẹ́ tó dé. yàrá mọ̀ sí jẹ́jẹ́ ayé ara yín. mi ò kò sí tó kàn mí pẹ̀lú anybody but kì í ṣe gbogbo ọ̀rọ̀ táwọn àfáà wa àgbà bá ti sọ àbí lẹ gbọ́dọ̀ máa ṣe mọ̀bù ní pé ẹlòmíì ò ní làákàyè. fúnra Ọlọ́run ló ṣe ilé ayé bẹ́ẹ̀. Ọlọ́run ló ṣe ayé bẹ́ẹ̀. pé ká mọ ju owó ara wa abáwájú ni bí kọ́ni tí ò bá bú Barrister òun náà kò lè débi tó déhùn. bẹ́ẹ̀ni yóò máa rálẹ̀ ni. ẹ wo tí Saheed Òṣùpá àti Paso jọ fà. ní àfojú ara wọn rí aláìjọ fà báwọn àwọn méjèèjì wọn láti má ti kó tiẹ̀ dé o. ẹ lè má ti kó tiẹ̀ dé o. bẹ́ẹ̀ni. Sàní Adé Àtòbé sójú àwa yìí ló ṣe. Sàní tiẹ̀ jìtá ni a ní òbé yóò bá fùrọ̀ rẹ pẹ́rẹ́rẹ́rẹ́ òbé yóò bá jìtá ní fi ń wí wọn. àwọn èèyàn pé kálukú lọ. àfa kan á jòkó ẹyẹyẹ àwọn adákẹ́ máa wòran ọmọ kiri ló máa tú lọ. tó ìjẹ́ pé láì nímọ̀ náà wọ́n lè bá nǹkan kan bọ̀. ẹni bá nímọ̀ náà ní rí nǹkan mú. bẹ́ẹ̀ni kò sí nǹkan kan fẹ́ni tí ò bá ní mímọ̀. lórí ẹ̀ mú rò wá o ẹjẹ́ àṣìlákàyè o ẹjẹ́ àṣìlákàyè ẹ má jẹ́ ká máa tẹ̀lé àwọn ọ̀gá wa ní tẹ̀lé afọ́jú o ká àṣìlákàyè kí kálukú gbájúmọ́ iṣẹ́ ayé rẹ̀ kálukú gbájúmọ́ iṣẹ́ ayé rẹ̀ jẹ́jẹ́ ayé rẹ̀ ọmọdé mára gbàfin o. mára gbàfin pátákà mọ́dẹ̀. mára gbàfin o. mára gbàfin. tó bá lágbàfin ò ní ga o. má déèyàn. béèyàn bá ń déèyàn tí a bá jẹ́ sáírù èmi àti òlérẹ́ tálíkà méde. mo hẹ́ẹ̀tì kí ẹ mọ fara nìyàn láyé. ẹ má máa ṣe. ọmọdé tí ò bá dàgbà mọ̀ pàgbàlé. àgbàlagbà tí ó bá láti bọ̀ tán máa ṣàánú ọmọdé. mọ̀rọ̀ mọ́ gba ọmọdé ń kó mọ́lẹ̀. tòtò nìdílé kọ́ ló ń ṣàánú gbogbo wa. ó di ọwọ́ wa o
ẹjẹ́ akọ̀wé ẹnu bọ̀sẹ̀ ẹjẹ́ gbàgbé adam kéèké ìjọ kìnnìkan ní ìjọ ìwọ ṣé wọ́n níná. Wọ́n ní àwọn bẹ́ẹ̀ fìyàn sí. Tó o mọ ibi tí wọ́n ń lọ. Ibi tí wọ́n fẹ́ gbá fẹ́ láti sí tó ti máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ti fi hàn ọ́. Àkúwọ̀ ní gate man airfire. Àṣé. Wọ́n ní gate man. Tọ́lọ́ ń ṣàánú fún wa. Àmín. Àlùbáríkà nígbà mọ́mọ́. Sallallahu alaihi wasallam. Eléyìí tá a gbọ́ ìmọ̀sẹ̀ lágbọ̀mọ̀ fún wa. Àmín. Ìlà hawla wala quwwata. Ìlà